ohun tó ṣẹlẹ̀ sí Alex Ekubo, ìròyìn ó ya ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nu gidi. Bẹ́ẹ̀ ni, lẹ́yìn tí wọ́n gbọ́ lẹ́yìn tí wọ́n gbọ́ ìròyìn ikú Alex Ekubo tó tàn káàkiri orí social media, ó ya everybody lẹ́nu. Lọ́wọ́ yìí Alex Ekubo tó ṣẹ̀ṣẹ̀ ṣaláìsí ó jẹ́ ẹnìkan tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n mọ̀ sí ẹni tó máa ń rẹ́rìn-ín. Tẹ́ bá rí bá ẹ̀rín yìí ṣáà ni. Ó lẹ́rìn lẹ́nu gidi. Ó dẹ̀ tún jẹ́ ẹni tó jẹ́ wípé òkìkí ẹ̀ ó tàn káàkiri. Pàápàá jùlọ tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn eré orí ìtàgé tí wọ́n ń ṣe yìí, ó jẹ́ ẹni tó jẹ́ pé ó lókìkí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n dẹ̀ ń wò ní àwòkọ́ṣe pé ẹni ó mọṣẹ́ níṣẹ́. Ó dẹ̀ tún jẹ́ ọkùnrin tó jẹ́ pé ó rẹwà, ó rẹwà gidi. Ṣùgbọ́n látàrí gbogbo ẹ̀rín tó ń rìn yìí, ogun mìíràn ó wà lábẹ́lé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n mọ̀. Bẹ́ẹ̀ ni, lọ́wọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní béèrè pé kí ló ṣẹlẹ̀ gangan náà? Kí ló pa arákùnrin yìí? Kí ló ṣẹlẹ̀? Oríṣiríṣi la ti gbọ́. Àwọn kan sọ pé cancer ló pa á. Ṣùgbọ́n ìbéèrè àwa ni wípé ṣé cancer gangan ló pa ni àbí ó jù bẹ́ẹ̀ lọ? Ohun tó ṣẹlẹ̀ sí Alex Ekubo. Ìbéèrè tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán ti bẹ̀rẹ̀ sí ní béèrè rèé, because ó ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu. Lọ́wọ́ yìí gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀, Alex Ekubo ó jẹ́ ọ̀kan lára àwọn eléré orí ìtàgé, àwọn actor tó gbajúgbajà nínú Nollywood. He was very popular. Bẹ́ẹ̀ ni, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n mọ̀ sí àwọn bíi romantic movie. Bẹ́ẹ̀ ni, àwọn romantic scene tó dẹ̀ jẹ́ pé ó máa ń ṣe dáadáa. Bẹ́ẹ̀ ni, ẹni tó lógo ni. Wọ́n dẹ̀ tún rí pé ọ̀gbẹ́ni tá bá fún ní páàtì pé kó ṣe, ó máa ń deliver dáadáa. Ẹni tó jẹ́ ó ní charisma. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n jáde tán ní pé ṣé kò ṣe bọ̀bọ́ yìí ló jó fún olórin kan gbà yẹn, Yẹmí Aládé. Gbogbo wa náà la rántí Yẹmí Aládé. I'm looking for my Johnny. Òun ni ẹni tí Yẹmí Aládé lò fún Johnny leave me follow Cynthia. Tẹ́ bá rántí orin yẹn, Alex Ekubo òun ni ẹni náà. So gbogbo èèyàn mọ̀ fún ẹni tó ní charisma gidigidi nínú eré. Oríṣiríṣi la ti gbọ́ o. Àwọn kan ní kò ní ìyàwó, àwọn kan tiẹ̀ ní pé kò bímọ, àwọn kan tún jẹ́ ká mọ̀ pé ó lọ́mọ kan láyé. Ó kú ní àìpẹ́ yìí, ìyẹn bí ìjẹta sẹ́yìn. Àfi kí Ọlọ́run kó ṣàánú, kó tẹ́ sí afẹ́fẹ́ rere ni o. Bẹ́ẹ̀ ni, kí Elédùmarè kó tẹ́ sí afẹ́fẹ́ rere. Nítorí wípé ikú yìí kò sẹ́ni tí ò ní lọ o. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n òun kú ní at the age of 40. Òun ni
Alex ó ṣe aláìsí. Àdúrà ni pé kí Elédùmarè kó pẹ̀tù sí ọkàn àwọn ẹbí ẹ̀. Give them the fortitude to bear the loss. Yes. Lọ́wọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n fẹ́ mọ ẹni tí Alex yìí tó jẹ́, báwo ló ṣe bẹ̀rẹ̀ eré, kí ló ṣẹlẹ̀, báwo ló ṣe ń lọ, kí ló dé tó fi jẹ́ wípé kò níyàwó, kí ló tó fi jẹ́ wípé òun àti ẹni tó yẹ pé wọ́n fẹ́ fẹ́ra wọn gbà yẹn wọn ò padà fẹ́ra wọn mọ́. Oríṣiríṣi ni a ti gbọ́. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ni àwọn èèyàn ń béèrè wípé àwọn wo ni ọ̀rẹ́ ẹ̀, àwọn ọ̀rẹ́ àti ó tẹ̀ máa ní àwọn ọ̀rẹ́ tó jẹ́ wípé tí wọ́n súnmọ́ra wọn gbà yẹn nígbà tó wà láyé, tí wọ́n máa mọ bí àìsàn náà ṣe bẹ̀rẹ̀ àti nǹkan tó ń ṣe, àbí o ò lè lọ́rẹ̀ẹ́ náà kó má lè sọ fún pé nǹkan tó ń ṣe mí rèé o. At least ìdí tí àwọn èèyàn ṣe ń lọ́rẹ̀ẹ́ nìyẹn, tó pé ọ̀rẹ́ mi leléyìí o, ẹni tó lè finú tọ́, tó lè sọ pé báyìí òun ló ṣẹlẹ̀ o, báwo la ṣe lè ṣe, kí ni ká ṣe sí i, àbọ̀rọ̀ mi ò yé yín, ohun báyìí ló ń ṣẹlẹ̀ o, ọ̀rẹ́ wa rèé o, ẹ jẹ́ ká wá wọ̀rọ̀ kàn fi ṣàdá, àwọn ọ̀rẹ́ nìyẹn. Ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ tá à ń rí tí àwọn èèyàn kankan tí wọ́n ń jáde tí wọ́n sọ pé àwọn náà fura sí nǹkan tó ń ṣẹlẹ̀ sí arákùnrin wípé ó tó àsìkò kan àti ẹ̀rí kó tiẹ̀ jáde kó tiẹ̀ sọ pé òkè o, òun fẹ́ ṣeré, ó kàn ya rẹ̀ sọ́tọ̀ fúngbà kan. Ìdí rèé táwọn kan fi wá ń pa pé so nǹkan tó tiẹ̀ ń ṣẹlẹ̀ nìyẹn, àṣé nǹkan tó ń ṣẹlẹ̀ rèé látijọ́ ọjọ́ yìí tí ọ̀gbẹ́ni yìí tó fi fara pamọ́. Ó máa ṣe o, ṣùgbọ́n at least àwọn ọ̀rẹ́ ẹ̀ ó yẹ káwọn tẹ̀ ti jáde sọ̀rọ̀ yẹn pé nǹkan tó máa gbà la máa fún. Ó ya ọ̀pọ̀lọpọ̀ wa lẹ́nu wípé kò sí ẹnikẹ́ni tó jáde. Ó máa ṣe o, àfi kí Ọlọ́run kó ṣàánú wa ni. Kí ni ẹ̀yin rò nípa ikú arákùnrin yìí? Ṣó yẹ kí, àbí ṣé nǹkan tó dáa ni kí irú nǹkan báyìí máa ṣe èèyàn, kéèyàn máa fọhùn ẹ̀ síta, àbí ṣé nǹkan tí ó ṣe yìí tí kò sọ ọ̀rọ̀ ẹ̀ fún ẹnikẹ́ni ṣé ó bá ojú mu, ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Lóríṣiríṣi, àfi k'Ọlọ́run ṣàánú wa ni. Lọ́wọ́ yìí bí gbogbo ẹ̀ ṣe ń lọ rèé o, ìwọ tó bá anything tó bá ń ṣe ṣayé rere kó dára o. Àníri jù báyìí lọ lórí eléyìí. Ọjọ́ mi ọjọ́ rẹ̀, ẹ má gbàgbé láti tẹ̀lé Pilado World fún ìtúpalẹ̀ mìíràn. Ó dàbọ̀.